tó ga jùlọ sún ìdájọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ADC àti PDP máa pè síwájú. Ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ti sún ìdájọ́ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú ADC àti PDP tó máa pè síwájú. Ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹrin yìí ní ọ̀pọ̀ ti rò pé ìdájọ́ náà yóò wáyé, àmọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ kò mọ̀ gbé ìdájọ́ kalẹ̀. Ẹjọ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ilé-ẹjọ́ tó jùlọ fi bẹ̀rẹ̀ ní ọjọ́rú Wednesday. Àwọn tí ẹjọ́ ọ̀hún tó mọ̀ kàn ní gómìnà Sule Lamido ti ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀, àjọ elétò ìdìbò INEC, Austin Iwachukwu àtàwọn èèyàn méjì míì. Lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC, ilé-ẹjọ́ tó ga jùlọ ó máa gbọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn tí sẹ́nitọ̀ David Mark máa pè ní ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí, èyí tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ti yí dànù tẹ́lẹ̀. Nafiu Bala Gombe tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ ADC tẹ́lẹ̀ ìmọ̀ ló máa bẹ̀rẹ̀ ẹjọ́ náà ní ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá. Sẹ́nitọ̀ Mark máa sọ pé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó máa kù díẹ̀ káàtó. Ó wá rọ ilé-ẹjọ́ tó ga jùlọ wípé kó pàṣẹ wípé kí nǹkan máa lọ bó ṣe ń lọ nínú ẹgbẹ́ lọ́wọ́ yìí, láì fi ti wàhálà táwọn ọmọ ẹgbẹ́ ADC míì tí Nafiu Bala tó mọ̀ kó sòdí tí wọ́n ń dá sílẹ̀ ṣe. Yàtọ̀ sí Gombe, àwọn míì tí ẹjọ́ ọ̀hún tó mọ̀ kàn ní ẹgbẹ́ òṣèlú ADC, akọ̀wé àgbà ẹgbẹ́ Rauf Arẹ́gbẹ́ṣọlá, àjọ INEC àti olóyè Ralph Nwosu tó jẹ́ alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀. Kò sẹ́ni tó lè sọ ìgbà tí ilé-ẹjọ́ tó ga jùlọ yóò máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀ ló sì ti ń kọminú torí ìdájọ́ náà ó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò dígbìyànjú èmi àti ńlá dé o, àmín.